njọ́ tèmi náà máa gba fíṣẹ̀ bí láì fúnra tèmi náà mo fẹ́ wo ọjọ́ yẹn bóyá máa rí pé kémi náà jẹ gba fíṣẹ̀ bí láì fúnra mi brother wa brother Fawaz ọlọ́run bàjọ́ má ṣe àbáwá dùn yín nú gbogbo tó ń jórí ayé ọlọ́run jọba wa ṣe fún yín àtẹ̀yìn tẹ́ pé ti ṣe tẹ́ pé kọ́ sórí ibẹ̀ orí ayé orí ọ̀run ọlọ́run jọba wa yọ̀ǹdẹ̀ fún yín ọlọ́run jọ ayé yín àtàsìkò yín ọlọ́run má jẹ́ ó bàjẹ́ ọlọ́run má bàyé yín jẹ́ má bàyé yín jẹ́ àtàyé yín gbọ́ ayé yín ayé tẹ́ wà ayé yín tẹ́ bá tún kú tán àìtí kú yín ayé yín pẹ̀ wà láyé ọlọ́run má bà yín jẹ́ ní gbogbo ẹ̀yin tẹ́ ń sọpọ́tì iṣẹ́ òdodo yìí ọlọ́run jọ bá wa bùkún yín lánàá a pè gbogbo àwọn èèyàn mo rí kan nú àwọn ọ̀rẹ́ mi Kúnlé Poli ọmọ àdúgbò mi ọlọ́run má bà jẹ́ ó kàn kọjá free òun kàn táìpù pé assalamu alaikum àfa ọba tiẹ̀ mo ní wá ń bí ọ̀gbẹ́ni Kúnlé àfa wa ń ṣe program lọ́wọ́ kí ló fẹ́ fún wọn ó dẹ́ òun kàn tẹ̀ wọ́n click like òun bá tòun lọ kí ló fẹ́ fún wọn 50,000 gbọ̀ngàn ọlọ́njọ́ máa ń yẹ̀yẹ́ Kúnlé Poli àti gbogbo brother wa kan láti Lagos Island àwọn yẹn coded wọn ní abáṣáyé a sọ 100,000 ọmọ ìránṣẹ́ sáfà wa lánàá ọdẹ ẹni kọ́ fẹ́ mi 50,000 bẹ́ẹ̀ ọlọ́ba mi dúpẹ́ fún brother wa yẹn láti ìlú London mi ò gba private number salamu alaikum warahmatullahi wabarakatuh gba private number wọlé o ìwọ ní private number máa bá rẹ rojọ́ mi ò bó ní private number sọ̀rọ̀ brother wa yẹn wọ́n dẹ̀ inú wọ́n dẹ̀ dùn wọ́n wò pé àfàsàyèdè àfàwà báyìí àtàwọn èèyàn bẹ́ẹ̀ kò kéwù kò béèrè brother Zikirulai gbogbo àwọn ìyá wa àti ẹ̀rọ wà Alájà Ramọ́ta ṣé Alájà Ramọ́ta ń sùn ni Alájà Ramọ́ta ẹ kú ètò ọlọ́jà sóríire níbo lẹ wà kẹ́tẹ̀ bá mi pé bàbá wa lálẹ́ Alájà Ramọ́ta ẹ bá mi pé bàbá wa ẹ bá mi jí bàbá wa dìde Alájà Ramọ́ta wọ́n ti sùn ọlọ́jà sóríire Alájà Ramọ́ta ti sùn Alájà wa ìyá Kàfáyà àfáwọ̀ ẹ̀sà òkè ẹ bá wa ṣọwọ́ sí wọn èmi náà ti ṣọwọ́ sí wọn ẹja àrọ́wọ́ yìí Alájà wa Arámidé Táíwò inú mi dùn pé ọlọ́run ní báyìí inú jẹ́ ìyá wa bẹ́ẹ̀ ṣe ń ṣe ọlọ́run jọ má ṣàìjẹ́ má ṣe jù bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ọmọ yín ọlọ́ba wa ṣe wọ́n lólú ọmọ gbogbo tó bá lè kó jáde lára yín ọlọ́run jọ má ṣe bá wa ṣe wọ́n lólú ọmọ bá wa fún ọ lálùbáríkà gbogbo ẹ̀yin brother wa ẹ̀yin sister wa ti wà lórí program gbogbo yín la rí o kò sẹ́ńtà àríwá ẹjọ́ nítorí tọ́lẹ̀ má ṣe wá ó dárúkọ lágbájá kò dárúkọ mi ẹjọ́ ẹ̀mọ̀ pé mi ò mọ̀ láì dá ẹ̀wé mi ò ń ka orúkọ mi ò lọ school ó má di pé máa pe orúkọ ẹlòmíì ní pèkúpè a ní bó ṣe bóyá crucify orúkọ mi náà ó crucify mo tún mọ̀ ó dúbú orúkọ mi ó pè pèkúpè torí Ọlọ́run ẹ má bínú mi ìfẹ́ crucify orúkọ yín ni mo ṣe fẹ́ ka orúkọ jáde ẹ pé mo lọ school mi ò lọ school o tí wọ́n máa pe orúkọ yín ti máa pè pèkúpè ẹ má bínú ẹjọ́ tó lọ Ọlọ́run jọba wa bùkún yín wọ́n ti náà lọ school ó dẹ̀ pè wá àwọn tó lọ school tí wọ́n náà mọ pálí tó pálí wọ́n fi ń ṣòṣì àwọn kan dẹ̀ kú ẹ̀tàn àwọn kan kú òfò ọlọ́njọ́ àwa kú yọnu ọlọ́njọ́ máṣe àwa yọnu sí wa ẹni tó lọ iléèwé gan tó lọ school tó lọ yunifásitì ohun tí mò ń gbé ṣe láyé mi wà láì kò lè ṣe ẹni tó lọ yunifásitì tó lọ ka pálí tó pálí gbogbo tí mò ń gbé ṣe wà láì kò lè ṣe ẹni tó lọ yunifásitì inú yín tó lọ ka pálí tó pálí tí mò ń ṣe kò lè ṣe mi ìṣeré o mi ò lówó gbogbo mo lówó bọ́tí tí mò ń ṣe ìmọ̀ tí mò ń ṣe fọ́lọ́hún gan ẹni tó ka kéwù tó mọ pálí tó pálí ó lójú ẹni tó lè ṣe tó lè fẹ̀mí ẹlẹ́bẹ̀ àwọn ni Saheed Shittu kò lọ léwé kò lọ skul kò tún kéwù kò ṣe kiri kan ẹ̀yin tẹ kéwù kí ló fi ṣe omi wórí èèyàn káàkiri tó fẹ́ fi jó oògùn owó rí èèyàn káàkiri tó fẹ́ fi jó oògùn ọlọ́run a máa tú gbogbo ẹ̀yàn àfẹ́ ẹ̀lẹ́bọ̀ a máa tú yín láṣìírí ṣẹ́ni pọ́mọkùnrin yẹn ọmọkùnrin yẹn tí ó sọ̀rọ̀ jáde wọ́n ló lọ ń pè sọ́dọ̀ ajá alágbára omi wọ́n ló ń pè síbẹ̀ pé
ó sọ pé àwọn parọ́ mọ́ òun ni o ntí rọ̀ òfin dá nìyẹn tí n bá ti parọ́ tí mi ò bá ti ṣàbòsí pẹ̀lú èèyàn mo nígbàgbọ́ pé tí bá ṣàbòsí pẹ̀lú ẹ̀ kọ́ lọ́wọ́ bá jẹ mí yà ṣùgbọ́n tí n bá ti ṣàbòsí ọlọ́wọ́ kò ní yẹ̀yẹ́ mi láàrin ìṣẹ́jú mélòó ọlọ́wọ́ bá ti sáré gbé gbogbo àṣírí ẹ̀ ó ti gbé síta fún gbogbo ayé pé yẹ̀ wò ó ṣé rọ́ọ̀nì sọ̀rọ̀ bá ti gbé gbogbo àṣírí ẹ̀ sí gbangba gbogbo ẹ̀ wá rí ọ́ ìdí ẹ̀ wá fẹ́ síta pé ìwáyé lágbájá àṣẹ kọlù rí láti Nàìjíríà ẹ má bínú o mi ti yọ wáyà kó ní kí nítorí wèrè tó máa ń pọ̀ wá sórí private call salamu alaikum warahmatullahi wabarakatuh. ẹ kú ètò. àwa nìyẹn sá o. mo lọ wo kí ni profile Ọlá Ṣéwù lórí Facebook ni. but picture tí mo rí ó dà kó yàtọ̀ sílẹ̀ tí bọ̀bọ̀ yẹn hàn. ó máa change ẹ̀ ní sẹ́ẹ̀ ẹ mọ iye Ọlá Ṣéwù tó wà lórí Isiaka Ọlá Ṣéwù àbíkélógbò rẹ̀ Jamiu Ọlá Ṣéwù ló ń jẹ́ o. Ọlá Ṣéwù Jamiu lélẹ̀ yẹ o eléyìí náà dà pé èyí tí mo rí náà dà pé lẹ́ bọ́ọ̀lù òun náà o ló dà pé ti gbọ́rọ̀ ẹ̀ òun náà bọ̀ ló dà bẹ́ẹ̀ pé kò ń ṣòun. ẹ sẹ́ndì ojú ẹ̀ fún mi kí n wò tó bá yẹ pé mo ti sọ̀rọ̀ ẹ̀. ṣé èyí tí mo rí ok màá sẹ́yìn tí mo rí sí fún yín màá sẹ́yìn dẹ̀. wọ́n pọ̀ gan àwọn àfẹ́ ẹlẹ́bọ pọ̀ gan Nàìjíríà tá à tí ì dákẹ́ ọ̀rọ̀ wọn. bóyá kò wá bóyá orúkọ mi ló ń jẹ́ nǹkan tó mo fẹ́ fàyọ nìyẹn. ó máa change orúkọ ní ìṣèbí Láńrè Sọláàtì nígbà tó ní kóbìnrin kan lọ fá irun abíyá Láńrè Sọláàtì òun dà Láńrè Sọláàtì lélẹ́yìí ọmọ àlè ọmọlé Sọláàtì òun dà mò ń bọ̀ máa gbójú ẹ̀ stansin Láńrè Sọláàtì dà yéé. Láńrè Sọláàtì yẹn yín ò lè kò sẹ́yìn tó fẹ́ fi wẹ̀ náà. Láńrè Sọláàtì Láńrè lára àwọn àhúre Láńrè Sọláàtì jẹ́ wáyé tó máa fáyìn tó máa rójú ẹ̀ dáadáa gbogbo ẹ̀ ọ̀tá àṣírí ẹ̀ ò ní bò níbẹ̀ Láńrè Sọláàtì ibi tó ó wá change orúkọ sí ẹ̀rúpọ̀hún náà Láńrè Sọláàtì ṣèbó ó mọ̀rọ̀ mi lọ dálẹ̀ lọ́dọ̀ àwọn ajá alágbára omi ní òkè náà ẹ̀yà Láńrè Sọláàtì nìyẹn ẹ̀rúpọ̀ change orúkọ ó change orúkọ change Láńrè Sọláàtì rè kí lẹ wí. mo ní picture ò lè change. picture ò lè change adójú ẹ̀ mọ́ àmọ́ wọn Láńrè Sọláàtì nìyẹn ẹni tí mo gbé fọ́tò ẹ̀ jáde yẹn ó ní kóbìnrin kan lọ fá irun abíyá kó fárun abẹ́ kó fárun ara ẹ̀ ó sọ ni o kọ̀fáàmù ni o àparọ́ mọ́ ohun tó sọ ni o bọ̀bọ́ yìí ni o ó ní kóbìnrin yẹn fárun abíyá òun tún rèé òun tún dà òun nìyẹn Láńrè Sọláàtì ó ní kóbìnrin kan fárun abíyá kó fárun abẹ́ kó fa gbogbo orun ara kó fa aṣọ pupa para àbí kó fi bora àáfàá yìí ni o Láńrè Sọláàtì òun ló sọ bẹ́ẹ̀. ó fẹ́ fi fídíò gba jìbìtì. òun ló sọ bẹ́ẹ̀ ó tún fẹ́ lu tí ó fẹ́ lu èmi náà jìbìtì ó parọ́ pé ọmọbìnrin kan ló wà nù níbi kíní àwọn àfọ oníjìbìtì ní ẹlẹ́bọ̀tún ni oníkóbìnrin yẹn lọ fárun abẹ́ kó fa gbogbo orun abẹ́ kó fa gbogbo ẹ̀wà kó wá faṣọ pupa para bó ló ti rí iṣẹ́ kó ànábì nìyẹn Láńrè Sọláàtì ọmọlé Sọláàtì ṣẹ́kọ̀ ànábì nìyẹn tó sọ fóbìnrin yẹn ṣọ́ọ̀sọ bẹ́ẹ̀ deny oníkóbìnrin yẹn lọ pé àwọn ọmọ bá lọ ra èkónú ajára wà èkónú ajára ìwúlò tún jájára ní Islam wà ẹ gbà mí lọ́wọ́ àwọn àfẹ́ ẹlẹ́bọ o ẹ gbà mí lọ́wọ́ wọn o àfẹ́ ilé èkónú ajára Láńrè Sọláàtì ó ti change orúkọ o ó change orúkọ lórí Facebook o kíní kan ó dà pé Mukadamu Sọ̀lìyìn ló dà pé péré ń sìn. Sọ̀lìyìn. ó dà pé Mukadamu Sọ̀lìyìn ló péré ń sìn nítorí dúdú ojú ayé nìyẹn o Mukadamu Sọ̀lìyìn ló péré irọ́ ló ń pa o ẹ lọ wo Facebook ẹ Mukadamu Sọ̀lìyìn ló ń jẹ́ nísìn òun nìyẹn Láńrè Sọláàtì ọmọ Sọláàtì ara àwọn ìdúdú ojú ayé Sọláàtì àwọn tó ń bójú ayé Sọláàtì wẹ́n náà tí Sọláàtì ṣe náà lẹ̀ ohun tó ṣe lẹ̀ làwọn ọmọ ẹ̀ náà ń ṣe tí ò bá ṣe bẹ́ẹ̀ ni èèyàn ṣe máa yọ lórí burúkú tí kọ̀ọ̀kan nu ilé Sọláàtì ò ní pé olórí ibú ni ẹni Láńrè ó fẹ́ bójú bàbá wa jẹ́
kò wá sí fámìlì wọn kan tó pè sákèésì láti dì í mú ó wá ń ṣòṣì lọ bí ránṣẹ́ wo ọmọ Sọláàtì ni o ọmọ Sọláàtì láàrin Sọláàtì tọ́mọ bá bàbá wa ìdá Sọláàtì bàbá wọn ohun tí gbogbo wọn òṣì tí gbogbo wọn ń ṣe ni àwọn ọmọ Sọláàtì o òṣì tó ń ṣe nìyẹn o ẹni pé yá Sọláàtì náà òun náà ṣòṣì kú ni ṣèbí yá Sọláàtì ló ṣe pàdánù bí mọ́mọ́ ní pé ó ní gbére ọdẹ ó ṣe pàdánù bí mọ́mọ́ ní irú aṣọ yìí tó wọ̀ tó bá fẹ́ lọ jagun ṣèbẹ́lẹ̀ tí ò bá ń ṣẹlẹ̀ bọ́ ni láàrin Sọláàtì tó ṣe pé kóbìnrin yẹn lọ fárun abẹ́ àti láàrin Sọláàtì tó ní kóbìnrin yẹn lọ fárun abẹ́ kódẹ̀ kódẹ̀ lọ wá ìkọnu ajára kí ni yàtọ̀ ẹ̀yin ẹlẹ́bọ̀ dédé. òwò ló sọnà àbá kínní kan ṣé tó ń jẹrú ni àbí tó ń jẹ ẹ̀pẹ̀. kò yé wa o kò sí yàtọ̀ náà ẹni tó ń jẹrú àti tó ń jẹ ẹ̀pẹ̀ kọ̀ọ̀kan làwọn méjèèjì ẹni tó ń jẹrú àti tó ń jẹ ẹ̀pẹ̀ kọ̀ọ̀kan ni wọn. kọ́lọ̀ ṣe àwọn. ṣùgbọ́n tí màá sẹ́ndì píkṣọ̀ Ọláṣẹ́wò yẹn tí mo rí lórí Facebook. ẹ sẹ́ndì ó yàtọ̀ sí ọ̀pọ̀ gan Jamiu Ọláṣẹ́wò ó lè máa ti change orúkọ láàrin Sọláàtì náà change orúkọ but àwa dá ẹ mọ̀ pé onírọ́ ni ẹ́ ó change orúkọ ó lọ change ẹ̀sìn Mukadam Sọ̀lì yìí ìwọ. bẹ́ẹ̀ kò ṣáà rí picture change. kò rí picture change even gbogbo owó jìbìtì tẹ́ ń gbàlájọ ọjọ́ ò tí ì rò ó láti lọ ṣe plastic surgery àbí kò ṣe facial kò gbé lọ fáwọn kò lọ sọ́dọ̀ àwọn tó máa ń ṣe kí lórúkọ tó máa ń kun face yẹn kò bẹ́ẹ̀ change face yẹn kójú ẹ̀ wá dà báyìí kójú ẹ̀ dà àbí kójú ẹ̀ kó dà kó gbé ojú ẹ̀ yín ojú ẹ̀ kọ́kọ́ fi síbi ojú yìí ẹ̀. níta ni. èmi máa lo àtẹ̀gò fún yín. all right o salamu alaikum. àbí kọ́lọ̀ ń jọ ṣàánú wa o ẹni pé àṣírí yìí ti tú ó pẹ̀lẹ́ ní Mukadam Sọ̀lì onírọ́ àfọ oníjìbìtì ó ní kóbìnrin yẹn lọ fárun abẹ́ wà mo gbé obìnrin yẹn wá sórí program ó ní kó fárun abẹ́ kó lọ wé ìkọ́nu ajára kó fa aṣọ pupa bora ṣẹ́kọ̀ ànábì nìyẹn àfẹ́ ẹlẹ́bọ ṣẹ́kọ̀ ànábì nìyẹn ẹ̀rù kó máa ń sún èmi kó sún mi rí ẹ̀yin ló máa sùn wà ń húdí tó ń húdí náà lọ́rọ̀ tèmi ṣé gbogbo ẹ̀yin ń pè sọ́dọ̀ ajá tí gbogbo ń jọ ń gbó èmi ò ní tí mo lose èmi ò lose anything èmi ò wá customer gbogbo ẹ̀yin ń pariwo mi tó mi lọ fáyà yín àwọn customer ti ń já ojú ayé ńlá sí mọ̀ ọ̀dẹ̀ ní ẹ̀gbọ́n wọn ń jà báyẹn tó bá ń pẹ́ ẹ̀fẹ́ báyọ̀ jà wá béèrè war strategy lọ́wọ́ mi máa kọ́ ẹ̀ ẹ̀yin ò mógún jà. wa aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ kú ètò yìí. àwa nìyẹn ẹ ó dọ̀nù o ẹ̀yẹ kíyèsí inú ògùntà jọ́jà láti ṣọjọ́ yìí ṣe nípa ìlẹ̀ máa ń fìdí rẹ̀ mi ó mọ̀ di mo train fún war strategy ṣòtúbọ̀ èmi nìkan tó bá dúró ti gbogbo yín máa fìdí gbogbo yín rẹ̀ mi lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹlẹ́yà máa sá ọlọ́run ló train ọpọlọ mi ṣètúbọ̀ ẹ̀yin àbẹ́ ẹlẹ́bọ̀ à ń gbọ́ yín. ẹ kú ètò yìí sà. àwa ni ẹ lọ sàlámù àlékún. mo rí program ti ọmọ ẹ ló ṣàṣẹ gbọ́ mi. à ń gbọ́ yín. ọmọ program wọn oníkùrà nìyẹn ó ṣe program lálẹ́ ni. ajá ẹ má dárúkọ ẹni tó ń jẹ ajá ni kẹ pé ajá tó ń gbó. ajá dọ́gì ó ṣe program ló bá ń send the threat sí yín pé àwọn àfáàtẹ máa ń gbé wá pé tẹ bá sì tún continue láti máa gbé picture bàbá òun mọ òun lè lajúlẹ̀ kẹ máa dọ̀tí bàbá òun kẹ máa gbé àwòrán ẹ̀ wá lójoojúmọ́ kẹ máa sọ̀rọ̀ nípa pé òun ti ní picture àwọn àfáàtẹ ń gbé wá sórí. gbogbo yẹn wọn àti fíìmù ni ẹ mẹ́nu kó ń bẹ́ jàre ìyẹn ò jẹ́ ọ̀kọ́ sí wa jàre. mo mọ̀ pé ló ń dọ́nu ní wíìlì. gbogbo yẹn àwàdà ni ó gbé fọ́tò ṣé gbàgbé gbé fọ́tò bàbá tèmi ṣé mo kú àbó dùn mí kó tún mú fọ́tò bàbá mi kó fi nọ́ọ̀sì bóyá fi nọ́ọ̀sì yẹ kó tún gbé kúrò nínú kó tún lọ ti bọ́nú náà jáàná mọ̀ tí gbogbo yín máa wọ̀ kó lọ rí bọ̀ kó lọ mú fọ́tò bàbá mi kó lọ fi síbẹ̀ ṣé fọ́tò bàbá mi àti fọ́tò ìyá mi lọ́dọ̀ ti bọ́ náà ṣé mọ́mì mi náà lọ́dọ̀ fi sí náà àbí bàbá tiẹ̀ oníjàlábà yẹn jí lùbù ẹ̀yẹn lẹ́bọ̀ ó lè àṣírí yín ti tú ẹ̀rọ pé mi wá kọ́sítọ́mà èmi ò wá kọ́sítọ́mà èmi ò wá kankan èmi ń ṣe tèmi lọ́n tèmi ni mò ń lọ ni moving train ni mí ọ̀rọ̀ pé àbáṣáyé mo wojú rí àwọn lágbájá pé kí má bàa tẹ́ lọ́wọ́ alájà lágbájá kí má bàa tẹ́ lọ́wọ́ alájà làkàdó nà
alájà lágbájá èmi ń ṣe tèmi lọ́n tèmi. kẹ má bàa ra aṣọ kẹ má bàa ra àkàrà gbà. èmi ò ṣe nítorí pé káwọn èèyàn bá rè láìkì nípa Fáṣáyìí fún tó ṣe yẹn o àníwò programu ẹ̀ mọ́ ó tètè gbogbo ìwà tó sọ èèyàn tó pè mí gan tó ní Fáṣáyìí bẹ́ẹ̀ ṣe ń sì ò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń sì ò tẹ́ wa lọ́rùn àní kẹ́ ṣe sùúrù náà kẹ́ sọ̀rọ̀ pa àlọ́ àláfo àbọ̀ní àbá alájì ṣáwọ̀ tí mo sọ tí ò bá ní tẹ́ yín lọ́rùn àwọn àfẹ́ àwa tó ń sọ̀rọ̀ pa ẹ̀sìn wọ́n wà ń bẹ̀ èmi ń sọ̀rọ̀ pa ẹbọ àwọn àfẹ́ ẹlẹ́ bọ̀ mo rẹ̀ yín sọ̀rọ̀ tó lóyún pọ̀ wọn ò lè stop àdé àmà sọ̀rọ̀ ẹ má ṣe máa block yín ni o mo dẹ̀ block onítọ̀hún aláàtì ẹ̀ nìyẹn máa wo program wa mo pè ẹ́ àní nǹkan ṣẹlẹ̀ ìwọ ní pé ká stop torí pé ó mú àfa àkọrin torí pé ó mú àfa àkọrin ẹlẹ́bọ rí ni o ó wá fẹ́ máa gba àwọn àfa yẹn lẹ̀ ó fẹ́ gbàfẹ́ ẹlẹ́bọ lẹ̀ ìyọ́n ní gbàfẹ́ ẹlẹ́bọ lẹ̀ lọ́wọ́ tèmi gbogbo ẹ̀yin tẹ máa ń pè mí tẹ máa ń bá mi sọ̀rọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ yẹn mi ò sọ àwọn èèyàn mi ò tó súnmọ́ mi ò gbogbo ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ tẹ máa ń pè tẹ máa ń dọ̀ máa bíà ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ yẹn mo ti tètè àláti yín lẹ̀ gbogbo ẹ̀yin ọ̀rọ̀dọ̀rọ̀dọ̀ yẹn tẹ máa fẹ́ gba àwọn àfẹ́ ẹlẹ́bọ yín lẹ̀ orí yín burú o ọlọ. ó burú skata. orí yín burú tẹ máa fẹ́ gba àwọn àfẹ́ yín lẹ̀ èèyàn kan yìí pè mí lẹ́ni lórí mo ń sọ ni o mo ń sọ gbangba ni o lórí mọ́ mọ́ fà tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ mọ́mọ́ fà orí yín burú o tó tọ́ mo sọ fún yín o kẹ́yìn tí máa mọ o ẹgbẹ́ mi ò sọ̀rọ̀ yín mi ò sọ lẹ́yìn mi ò parí ọ̀rọ̀ pẹ̀lú ìwọ ọmọ tó pè mí yẹn tó o bá ti lè defend ẹ̀sìn tó bá bá àwọn personality àwọn àfa ẹ̀rọ bẹ́ẹ̀ máa defend láyé ẹ̀ má pè fóònù mi mọ́ sọ́jú gbọ́ láyé ẹ̀ má tún pè fóònù mi mọ́ kó yá ètè gbé sọ́pọ̀lú ẹ̀ orí àwọn àfẹ́ ẹ̀ burú orí ìwọ náà burú àfẹ́ tó ń bá wí yẹn tó fẹ́ máa defend sọ máa ń defend àfẹ́ àwọn àjò tèmi já máa defend àfẹ́ o lè defend àfẹ́ ara níwájú tèmi láyé ẹ̀ má tó pé fóònù mi náà. ó ní fídíò kan tí mo send sí lórí Facebook kẹwò ní àwọn àfáà tó ń ṣe ní publicly tó ń dàbò ó ń ṣe miracle. ok ẹ wo ẹ check ẹ wo fídíò ẹ. mi ò rí i. orí mẹ́sẹ̀gì yìí mo send ẹ sí Facebook messenger yín. Facebook tèmi gangan. àbí ti save your soul. no tí gangan. mo bá mi resend ẹ mi ò rí o. mo máa tún send ẹ láìpẹ́ yìí sí. ṣé tó gbé ọmọ kékeré kan lẹ̀. kò lè ò ṣe miracle asamblala ni àbí. ṣé òun tiẹ̀ ní mi tẹ̀ ó dàbọ̀ òun náà ó dàbọ̀ òun lè jẹ́ mi tẹ̀ lójú ẹ̀ dáadáa. fídíò yẹn ti pẹ́ asamblala. ẹ gbé sórí afẹ́fẹ́ ká wò ó. ok ẹ má wọlé bàbá yín gbé bẹ irọ́ ló ń pa. ẹ bá gbé sórí afẹ́fẹ́ ká wò ó. irọ́ ló ń pa àfọ̀ní mẹ́rẹ̀kù onírọ́. alright sir àti ṣe contribution fún bàbá Fisabilillah. bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ àṣírọ́rùn inshallah ẹ ṣe púpọ̀ ọlọ́wọ́ àbá pọ̀ yín lé o. aláwọ̀ àmì sà. gbogbo ìdóhùn ṣe yẹn tó lóhùn ṣe kìíní kan irọ́ ló ń pa kò ṣe mẹ́rẹ̀kù ọkọ̀ ṣọ́mọ yẹn tó wá ṣàdúrà fún ṣọ́ wá dìde ṣọ́mọ yẹn dìde. ebi ìtẹ̀rá ìwé gbó kan ṣe. ọmọ dúdú ojú ayé ni mẹ́rẹ̀kù òṣìwò ló ṣe ó kàn ń parọ́ níjà rẹ̀ máa kẹ́yìn kan dúdú ojú yìí. àwọn ọmọ kan wà jẹ́ pé sickness kan wà jẹ́ pé ó máa ń ṣe wọ́n nílùú òyìnbó mi ìmọ̀lúkọ tó máa ń pè mo máa bèrè tó bá lọ́la mo lè gbé fídíò yẹn náà mo lè gbé wá àbí kí n sẹ́ni sáwọn hajj kan sọ pé wo dáfà ṣe ṣẹ́kù àná bí ni máa sẹ́ni ẹ̀ sáwọn ẹ̀. gbogbo àwọn nǹkan tí ò ní túmọ̀ táwọn afọ àwọn apárọ̀ àìsàn kan wà jẹ́ pé ó máa ń ṣàwọn jẹ́ pé o ò lè bẹ́ǹdì ẹ̀ kò sí tó fẹ́ ṣe sí bóyá nígbà tó bí yẹn wà nù oyún tí ó lóyún ọmọ yẹn bóyá òbí yẹn mu sìgá àbí kó máa mọ ọtí àbí kó máa mọ àwọn kíní kan ó máa ń ṣe àwọn ọmọ òyìnbó dà ṣèbí ìlú òyìnbó lẹ́ ń gbé ó yẹ kẹ́ mọ orú àwọn àìsàn tó máa ń ṣe àwọn ọmọ táwọn ọmọ òyìnbó yẹn tí ẹ pé kò yẹ kó jẹ kíní kan tó wà nù oyún tó máa lọ deform ọmọ yẹn nínú. tó ọmọ máa deform. náà tó ṣẹlẹ̀ nìyẹn náà òun wá sọ ní pé àwọn ayé ni o àwọn ayé olóṣèlú
ayé olóṣìwé ológun àbí bóyá ó mu sìgá àbọ̀ tí. ẹ náà tó bá mọ tí ó lè affect àbó mu tí ó máa àbó mu affect sìgá ọmọ ẹ̀ láti àbó inú mu oyún ẹ̀. àwọn àwọn oògùn kan obìnrin míì wà kò ní jẹ́wọ́ nígbà tó ọmọ yẹn wà tó ọmọ wà nù oyún ó máa lo oògùn kó yẹn bá lè wálẹ̀ afẹ́fẹ́ destroy oyún yẹn wà ní destroy torí pé oyún yẹn wà destroy yẹn kò kú yẹn ọmọ yẹn ò kú tó bá máa bí. bẹ́ẹ̀ni ó ń ṣẹlẹ̀ náà bẹ́ẹ̀ni. àwọn ní àwọn ilé ló fọ́ àwọn ilé ní ẹ wo bí táyé ṣe mí dé o ẹ wo bí táyé ṣe mí dé o sì lẹ ń ṣe ẹ̀yin lẹ ṣe fúnra yín lẹ kó sí lọ ẹ onírọ̀jà ìjà jù ìwọ ló lo oògùn ìwọ obìnrin yẹn gangan ló lo oògùn fẹ́ pa ọmọ yẹn sínú ìmí ìwà tiẹ̀ pé tí ẹ bá bí ọmọ ní ọjọ́ àìpé ọ̀tọ̀ but púpọ̀ ọ̀nù kìíní yẹn àwọn òyìnbó máa ń sọ náà pé ohun tó jẹ́ àti tó mú àti tó lò ó lè affect ọmọ tó wà nù ẹ̀ ẹnà tó bá mutí ó máa fà tó bá mu ọtí tí ìyàwó ẹ̀ bá wà nù oyún tó bá mu ọtí tó mu ọtí gan àwọn ọmọ òyìnbó máa ń ṣe kinní kan àwọn kéèké tó bá lóyún wọ́n máa mu ọtí máa fa sìgá mọ́ torí pé tọ́mọ yẹn bá disable wọ́n máa rówó gbà lọ́wọ́ ìjọba wọ́n máa ń ṣe ẹ̀bùn iṣẹ́ tí ìyàwó mi ń ṣe special need teacher níyàwó mi ìyá dámọ̀ special need teacher ni ó dẹ̀ head school but àwọn nǹkan tó máa ń ṣe gangan ni òun mọ̀ pa gbogbo ohun tó ń fa gbogbo àwọn kìíní yẹn bẹ́ẹ̀ ni o special need àwọn tó máa irú àwọn ọmọ yẹn tí ẹ pé wọn ò ní lè sọ̀rọ̀ tí wọ́n lè sọ̀rọ̀ àwọn náà máa ń program ọ̀rọ̀ sí wọn lórí wọ́n máa ń kọ́ irú àwọn ọmọ yẹn láti kókó náà máa kọ́ wọn ní ìṣàrà ìṣesí tẹ́ máa fi mọ̀ pé ebi pa inú run ni ó fẹ́ yàgbẹ́ ni bó bá ṣe ṣe lẹ́ máa fi mọ̀ kó lè sọ̀rọ̀. wọ́n á fi mọ gbogbo sáyìn tó bá ń give ó máa dé. sáyìn tó bá ti give àwọn ẹ̀wọ̀n náà máa train ọmọ yẹn láti kókó títí tó máa fi dàgbà títí tó máa fi sáyìn tó bá ti fún wọn náà máa fi mọ̀ pé n tó ń ṣeré kò lè sọ̀rọ̀ ó lè wà báyìí kó larúlẹ̀ títí tó máa fi dàgbà máa fi darúgbó bẹ́ẹ̀ ó pọ̀ dáadáa. bẹ́ẹ̀ni tó ti lò láti nu oyún yẹn ni òun ló lójú ọmọ. bẹ́ẹ̀ni ntọ́ mu. èdè wa ń ṣe bẹ́ẹ̀ pé ó rí ìrànṣọ́ mu. wà ní àwọn ayé ló sọ di bẹ́ẹ̀ àwọn àjẹ́ ló sọ di bẹ́ẹ̀ àwọn nǹkan míì wà púpọ̀ nú ẹ̀ àfọwọ́fà ẹ lọ jókòó yín ẹ kó sì lọ ẹ̀yìn olè àfa ẹ̀ lẹ bọ̀ onírọ̀ ayé ewu yìí àwọn pọ̀ tó a máa jáṣẹ́ yín lọ ni àwọn ò ní kọ́sítọ́mà àdéhùn kọ́sítọ́mà jíjà ni o. àwọn kọ́sítọ́mà àwọn ẹni gbọ́dọ̀ kó láìkí wá pé àdóde àfáwà tuntun lọ́la o. láṣẹ ọlọ. àdóde dáa ni mo ti tán bábà ẹ ni. ẹ̀rí àfáà lọ́la. àwọn àfọlọ́la àdóde wọn. láṣẹ ọlọ́run. ọlọ́ba ṣe rọrùn àbáwọn dúpẹ́ fọlọ́ lọ́wọ́ náà tó bá fọ̀nà mọ̀ wọn tó bá sọ̀nà òdodo mọ̀ wọn tó fọ̀nà súnmọ́ mọ̀ tó bá wọn yọ. alihamudulilayi rabbil alamin ẹ ṣe púpọ̀ sàlọ́ àwọn àpọ̀ ilé o wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. anyway tó bá di ní ẹ jẹ́ fi lè ṣe last call kí a fi pa ojú ètò dé. Salamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam warahmatullahi wabarakatuh. Màmá wa. Ẹ kú ètò ẹ kálẹ́ ẹ káàárọ̀. Ṣàkó ètò àbẹ̀ kú ètò torí ìwà yìí. Ẹ kú yànjú. Àwa ni ẹ mọ̀. Mo fẹ́ bàbí fún fídíò tí bọ́dà yẹn sọ ni. Tani tó ní ó ń ké bí ẹran ó láti sọ ẹran ọmọ lọ́wọ́. Onírọ́ ni olórí ibú. ìyọmọ àfáà ni wọ́n sọ ọmọdé ẹ̀rọ ìyọmọ ọlọ́mọ ń ké bí ọ̀pọ̀lọ́. àbí. kọ́nà tó ṣàánú wa o. ṣáfà wa rí mérekù ṣe kò rí ṣe. ọmọ òdìdé ń bi tó wà o mo wò mo rẹ ní àyíká kìtì bẹ́ẹ̀. fídíò ti pẹ́ onírọ́ ni asambulala òpùrọ̀ ayé àtijọ́ gbé dàrí kí á mọ̀ àwọn yẹn pa ọ́ láyé bá jọ́ gbé dàrí kí á mọ̀ yẹn pa ọ́ lọ òun là ń sọ gbàgbà ẹ̀ òpùrọ̀ ni.
gbogbo èèyàn ló mọ̀nà pé rọ́ ló pa ń gbà yẹn náà. ẹ fi yín sílẹ̀ ẹ máa tó tó ẹ pàjọ́ ìpòdé kẹta jẹun kẹdẹ lọ́wọ́ mọ́tò ẹ kí mọ́tò. tó tọ́ ni ẹ ti jẹ́ kí n gbàgbé kí mọ́tò mi tó tọ́ mà ní. ọmọ mi kí mọ́tò mọ́lẹ̀ ojú àlọ́ ibi tó ti lọ ọmọ mi tó fi kí kọ́kọ́rọ́ mọ́tò sí. Bàbá àlékún. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Mo ṣáà pé yàn gba wíńdò pé kí ló ṣẹlẹ̀ tí ò gbé mọ́tò wálé tí àbí tí ò fi kọ́kọ́rọ́ sílẹ̀kùn àṣẹ ó ti ju kí mọ́tò nù sí wọ́n ti lọ jẹjẹ wò. Ọlọ́run ṣàánú wa jàre Ọlọ́run jọ máṣá ìyọ́nú sí wa ẹ̀yin tẹ́ báyìí fẹ́ fún àfa wa ní nǹkan àká nọ́mbà wọn ó yí wà lórí ibẹ̀ o kọ́lọ́ máa dùn yín ní ládàá ẹ̀ gbogbo ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹja sọpọ́tì òdodo ẹjọ́ ẹja sọpọ́tì òdodo ọlọ́njọ́ máṣáì yọrù sí yín máṣáì ju gbogbo wa nù ìdáwọ́lé gbogbo wa ọlọ́njọ́ máṣáì jọ yọrù sí dáadáa ọlọ́lá haúlà wàlá quwwata illa billahi ìlàlẹ́ ìlàsí èèyàn wálé pé kí n jẹ́ ká máa lọ kẹ́kẹ́ lọ́wọ́ kí wọ́n fi mọ́tò mi gbóhùn lọ ká lọ wá kọ́kọ́rọ́ mọ́tò ń gbé lọ mo yẹn ń pariwo lọ lórí wáàsì tó ẹ jẹ́ ń kó lórí wáàsì jáde subhanaka allahumma wa bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk fasalam alaikum wa rahmatullahi wa barakatuh. Royal Gold Imare o. Royal Gold Group of Schools. Orúkọ tó ṣe gbẹ́kẹ̀lé nínú ká kọ́mọ ní àkọ́yé àti àkọ́yé. At Royal Gold Group of Schools, our core value is to instill consciousness of God in our students through pristine Islamic education and taking them through all-round Western education. No religion discrimination. Royal Gold Group of Schools is located in a serene environment with world-class teaching aids. Káwọn ọmọ tó ṣetán nílé ẹ̀kọ́ Royal Gold Group of Schools ni wọ́n ti há odidi Al-Qur'ani sórí. Wọ́n bí Al-Qur'an ṣe ń yọ̀ lẹ́nu àwọn akẹ́kọ̀ọ́ wa. Bismillahirrahmanirrahim. Ya ayyuhal muzammil. Qumil layla illa qalila. Nisfahu aw inqus minhu qalila. بسم الله الرحمن الرحيم لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. Ẹni tó mọ̀nà tá a tẹ̀lé Sheikh Muhammadu Taofik Akeugba Gold lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ Royal Gold Group of Schools Ẹ̀bẹ̀dì Ìdíòrì Junction Ṣáṣá area lọ́nà tó lọ sí ọjọ́ ọ̀mọ́níyà ń bàdàn ní ilé ẹ̀kọ́ Royal Gold Group of Schools gbọ̀rọ̀gẹ̀dìgẹ̀sí telephone 0705-727-6635 Royal Gold Group of Schools ní kẹ́ ẹ̀ mọ́mọ́ wá. Assalamu alaikum, my Muslim brothers and sisters. Today I'll be talking about the range of Islamic medicines that I sell. Here I have black seed oil. We also have many other herbal medicines in store. Assalamu alaikum, my Muslim brothers and sisters. Here I have a prayer mat, a woman's headscarf and a men abaya. Also, as you can see, I'm wearing a jalbab which I sell in different sizes and different colours. If you need or want anything, contact me on 074 8083 9910. That's 074 8083 9910. يا ربي ومن قلبي كده